ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ ìdá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 08035124441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. tí wọ́n ń ṣe SDP tí wọ́n ń ṣe gbá tí wọ́n ń ṣàwo against bàbá wa tẹ́ ìròyìn tẹ́lẹ̀ ìròyìn tán yìí kí lè rí nípa ẹ̀ eléyìí wá fẹ́ wá bí àmọ̀ràn bàbá wa ẹ sọ iye schools tẹ́ ti ṣe igbá àwo ìkòkò bàbá sásùn ẹ kó ṣe mo lòyìn lẹ́gbẹ̀ẹ́ nu kí lẹ rò tí ẹ bá pé nítorí pé sọ́pọ̀ àwọn ìjọba ìbílẹ̀ tó jáde lábẹ́ yín ẹ̀ka ó fẹ́ tó mẹ́ta ó tó mẹ́rin tẹ́ bá pawọ́ pọ̀ irú náà mọ̀nàmọ́ná tó ń ṣe mọ̀nàmọ́ná yìí ká tẹ̀lé lásìkò tìyín ẹ ti ẹ̀ wá àwọn kan ẹ kó wọn jọ ẹ dẹ̀ ṣe ẹ gbé kalẹ̀ ǹjẹ́ àmọ́ pé n ta máa lọ láéláé ni ẹ ṣe sá. ẹ ṣe gan nípa ti bàbá wa síwájú sọ ilé tẹ̀sán bèrè ní orí àwọn tí wọ́n ẹlùfààyè Arẹ́gbẹ́ṣọlá gbogbo wọn. is normal for instance nísìnyí nínú àwọn tó jáde fún chairman ẹ wọ pé ìjọba wa yà parí ní July àwọn tó jáde fún chairman sì yìí is part of symptom of democracy because àwọn tó jáde nísìnyí àwọn tó jáde for this position tí mo wà yìí a máa lọ 45 to 50 ẹnìkan tó dẹ̀ mo rí ní ipò kánsẹ́lọ̀ lọ́dọ̀ mi lọ́hùn àwọn tó jáde nìkan wọ́n lọ bí about 25 to 30 ní ipò kánsẹ́lọ̀ ní ward kan tó ẹlòmíín wà wọ́n ní téèyàn bá dánlé ọkọ méjì kò ní lè gbé yẹ̀wò pé ilé ìgbà ilé yóò dáa. Democracy ara nǹkan tó embrace nìyẹn and is also part of the symptom of politics. Now bọ́n ṣe jáde yẹn nígbà tẹ́ ẹlòmíì kọ́ rò pé ó easy ó rọrùn láti become something in politics. Kò rọrùn rárá o kò rọrùn rárá ìgbà tẹ́ fẹ́ wọlé ìsìn ẹnìkan ọgbọ́n ìkan ìyá ẹ̀ mú wá pé fẹ́ jáde fún chairman. Ara nǹkan tí democracy embrace ni ẹlòmíì ó ní purpose rẹ̀ jáde pé ọkàn fẹ́ fi gain popularity ẹlòmíì náà bẹ́ẹ̀ rò pé ó lè kan òun ẹlòmíì náà bóyá ọkọ̀ sáwọn wò ó gbogbo ẹ̀ lóyún èèyàn lè kó papọ̀ ẹ jẹ́ kán bẹ̀rẹ̀ ṣùgbọ́n lágbára Ọlọ́run wọ́n pé 30 wọ́n pé 100 àwa borí wọn ìgbà tó bá pẹ́ ní ìsìn tó bá bẹ̀rẹ̀ sí ìgbà tí àwọn fi kóra wọn jọ yẹn ìgbà tó bá pẹ́ wọn máa papọ̀ àwọn míì wà gan náà táwọn kóra wọn jọ pé tó bá dọjọ́ iwájú wọn wá pè wọ́n wá ẹ̀mí àwọn èèyàn tó máa ń dé kíláàsì APC ni tí election bá dé ìgbà míì 19 political party máa ń dé kíláàsì wa sọ́dọ̀ wa but nǹkan tí mo kàn ń wò ni pé tí mo fẹ́ suggest in my opinion pé ó yẹ kán reduce the parties to be mẹ́ta or mẹ́rin just like American war apart from independent candidates tó yẹ kán reduce ẹ̀ sí mẹ́ta ni you will be forced to be party kéde pé ẹlòmíì àti okòrò àti pé owó tíjọba tó ń fún wọn pé wọ́n fi dá pàtì ilẹ̀ yẹn owó yẹn ló yẹn táìsì ẹlòmíì pé kóun tiẹ̀ kóun lọ ìyẹn bẹ́ẹ̀ lẹ́yìn nípa pẹ́sẹ̀ tẹ bèrè láti yìí tẹ sọ nípa iná mọ̀nàmọ́ná ó wù sẹ́yìn tí ó wù èmi náà in fact electricity is the bedrock of economy kí ni tá a fi ń sá lọ sí ìlú òyìnbó wọ́n ní stable electricity wọ́n ní ọ̀nà tó dáa a dẹ̀ gbà pé
oúnjẹ cheap díẹ̀ lọ́hùn ká tẹ̀ gbà pé oúnjẹ náà wọ́n bá compare mọ́ owó ti Nàìjíríà bẹ́ẹ̀ ó ń wo èmi pé ká ní stable electricity ṣùgbọ́n wọ́n máa ń pè kíní kan ní concurrent list àwọn inclusive list àbí kí wọ́n náà ṣe sọ àwọn federal government ló ń control electricity ìgbà kan tásíwájú fẹ́ dá kíní sílẹ̀ wọn federal government tó gbà fún ní at Lagos State oru nísìnyí tó bá yẹ pé federal government lè yọ ọwọ́ pé òkè anybody tó bá wù kókó máa dálẹ̀ state mi àti máa dálẹ̀ náà. wọ́n ti sòfin yẹn àti òfin yẹn sí wa. bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà because of eléyìí tó ti wà nílẹ̀ tí ó ní àwọn nǹkan kan sẹ́mu pé ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ dára òpó tí wọn náà ni wàá lò tí wàá fi wọlé tó o bá dẹ̀ ti fún ẹ láyè kó ráyè wọlé they have a code they have everything tó lè fi wọlé tó o bá lè wọlé problem ni. In fact any government mo ń sọ any government tí ò bá tó bá lè ṣe ọ̀rọ̀ electricity ìkórìíṣe owó epo ìkó wálẹ̀ àwọn èèyàn á gba ìlú ni náírà exchange rate náà kó wálẹ̀ àwọn èèyàn á gba ìlú ó dẹ̀ fẹ́ fi àkókò ìmọ̀ fẹ́ fi sọ pé nǹkan tásíwájú ṣe ní Rivers State yẹn èmi support ẹ̀ ẹ̀jẹ̀ máa fi sínú ìròyìn pé Bámgbóyè Mushin local government chairman mo support ìgbésẹ̀ tí Aṣíwájú gbé ní Rivers State gbogbo àwọn tó ń criticize ọ tó ń against Aṣíwájú kí náà ń wò láti jọ yìí particularly àwọn PDP tó ń wò láti jọ yìí tán lè lọ sí láti lọ ṣètò ara wọn gbogbo àdúrà Àtíkù ni pé kí Aṣíwájú kó mọ̀ rí ìjọba ìṣe ṣùgbọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run Aṣíwájú ìgbésẹ̀ tó gbé yẹn ẹni tó bá sọ pé ìgbésẹ̀ tàṣíwájú gbé lọ́rọ̀ Rivers State pé kò dáa ọ̀tá Nàìjíríà ni ọ̀tá Nàìjíríà ọ̀tá ọmọ Nàìjíríà ni kì í ṣe ojú ọmọ Nàìjíríà òdodo ọmọ Nàìjíríà nítorí pé gbogbo èrò ọkàn ẹ̀ ni pé wọ́n gbọ́ pé Nàìjíríà ń parẹ́ tàbí pé Aṣíwájú ò rí ìjọba ṣe gbogbo èrò ọkàn ẹ̀ ni for 1.5 years ó ní Rivers State tán ti rí ìjọba Rivers State tán rí sí ṣé ńgbà tán rí ìjọba ṣe PDP tó dẹ̀ rúùlù ń bẹ̀ àwọn leadership PDP wọn lè parapọ̀ kán lọ́pọ̀ wọn ṣe meeting pé kán gbọ́dọ̀ rí ìjọba yẹn ṣe kò sínú wọn tó rí ṣe tó dẹ̀ rí lójú ẹ̀ yọjú wọ́n wá rí mọ̀ pé Aṣíwájú gbégbèsè pé kán lè gbàgbá lọ́wọ́ wọn káwọn náà kó lè rẹ ìjà wọn wọ́n á bẹ̀rẹ̀ sí sọ pé nǹkan tàṣíwájú ṣe kò dáa wọ́n àwọn kan lọ ń gbé Aṣíwájú lọ court gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé nǹkan tàṣíwájú ṣe yẹn pé kò dáa ọ̀tá Nàìjíríà ni ọ̀tá èèyàn dáadáa dẹ̀ ni nítorí pé it's over 1.5 years now tó ti ń fà lọ́tún tó ti ń fà lọ́sì lọ́sàn kan lóru kan oní Fubara ló gbé caterpillar lọ wó House of Assembly ẹ máa dúró owó tó ṣe síbẹ̀ election local government ordinary paper náà fi ń kọ àwọn kíní wọn gbogbo àwọn oríṣiríṣi tó jẹ́ pé èèyàn mẹ́rin ló approve budget tán fi náwó oríṣiríṣi tí ò tiẹ̀ bá òfin mu rárá òun náà ṣe láti jọ yìí tí ò dẹ̀ jẹ́ pé àwọn PDP wọ́n lè ronú pé ẹ jẹ́ ká lọ sẹ́tù kíní abẹ́bótú kò rí gbàtí Lagos State tó fẹ́ dà rábaràba Aṣíwájú call them to order ṣé wọn dẹ̀ ti sẹ́tù ń sìn wọ́n ti sẹ́tù now because hierarchy wà Aṣíwájú rántí pé òun ìní leader Lagos State ó dẹ̀ ṣe nǹkan tó tọ́ nǹkan tó yẹ inú àwọn èèyàn dẹ̀ dùn padà House of Assembly wọ́n wà mí lọ́jọ́ Friday wọ́n wà mí lọ́jọ́ Saturday láti wá sí oversight function wọn kí ló wá dé tó jẹ́ pé èèyàn mẹ́rin péré ló approve budget ní Rivers State PDP ò dẹ̀ rí kankan sí sí wọ́n sọ pé nǹkan tàṣíwájú sí ò dáa èmi o I personally as the local government chairman and of Mushin local government mo support nǹkan tàṣíwájú sí mo dẹ̀ kí wọ́n lẹ́yìn
pé ọlọ́run ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ máa fún ṣe.